ọ̀yá kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yíyó ìyàwó là ń gbé o kí là ń ṣe tí a fi pọ̀ báwọn yíyó ìyàwó là ń gbé. ìlẹ̀kẹ̀ sọ ìlẹ̀kẹ̀ sọ ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀ ìyàwó là ń gbé o kí lẹ̀ ń ṣe tí ẹ fi pọ̀ báwọn yíyó torí mi ò sí ń bẹ̀ o ẹ kú náwó lé sà ọmọ òní bá gbèsè ẹ ńlẹ̀ sà o ọlọ́run máa ràn yín lọ́wọ́ sà ẹ tún máa rírú ẹ̀ mú sà ẹ ní kí ni mo tún wá fún yín òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ẹ káàbọ̀ sà sọnù o sọnù ń kù sọnù dè ṣùà yàyà áìkì ẹ̀yà gídá yàyà gbogbo yàyà everything ẹ̀yà nàìjíríà a sọ fún yín pé a kì í ṣe the same thing ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà because you have been brainwashed ẹni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ọkọ àtìyàwó lẹ̀ ń wò yẹn aláàjì dáńkánù aláàjì tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn wọ́n ní ọmọ 80 years ni wọ́n 80 kì í ṣe 18 ni o 80 ọgọ́rin ọdún òun náà pè ní 80 years ni wọ́n but wọ́n ti find love wọ́n find ìfẹ́ ìfẹ́ love at first sight ó dá kéèyàn nífẹ̀ẹ́ oh my god ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ ló láyé tá a wà yìí iṣẹ́ ìfẹ́ dára púpọ̀ ìfẹ́ ló láyé tá a wà yìí iṣẹ́ dádì aláàjì dáńkánù ni orúkọ wọn fún gbogbo ẹ̀yin tí ẹ kò bá mọ orúkọ wọn máa jẹ́ aláàjì dáńkánù aláàjì dáńkánù wọn ẹ̀ṣẹ̀ rí ìyàwó tuntun tí wọ́n fẹ́ ìyàwó wọn ni ẹ ń wò ní ẹ̀gbẹ́ wọn yẹn wọ́n máa ṣí ojú ìyàwó yẹn nísìn ẹ máa rí ojú ìyàwó yẹn wò dáadáa gẹ̀gẹ́n ìyàwó tí aláàjì dáńkánù ṣẹ̀ṣẹ̀ fẹ́ nìyẹn wọ́n dẹ̀ ròyìn ìyàwó yẹn wọ́n ló dáa wọ́n láwọn nífẹ̀ẹ́ ara wọn wọ́n láwọn nífẹ̀ẹ́ ìyàwó àwọn náà nífẹ̀ẹ́ wọn ọmọ dáadáa ni ọmọ dáadáa èkejì wà aláàjì 80 years ìyàwó tán fẹ́ ọmọ 11 years ni ìyàwó tán fẹ́ ẹlẹ́bìn ni mo pè fún yín ẹlẹ́bìn ọdún 11 ní nàìjíríà yín ara àwọn alágbára tí wọ́n rúlù yín nìyẹn ọmọ 100 ọdún fẹ́ ọmọ ọdún 11 ẹ má kí n dá sí sexual kíní wọn tó mo fẹ́ bẹ̀rẹ̀ báwọn ṣe máa gbára wọn mi ò mọ̀ ẹ̀yin lẹ máa mọ̀ ẹ̀yin ló máa yé o happy marriage life sọnù aláàjì happy marriage life ẹ má lè Yorubawuyi ló sọ pé kíní kan ẹ bá wa kí wọn kú náwó ẹ̀yin ẹsẹ̀ ìyàwó ò ní mẹ́ni ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o ọmọ ò ní bá gbèsè ńlẹ̀ aláàjì ìyàwó abọ́kùnrin ìyàwó abóbìnrin ìyàwó abíbèjì abíbẹ̀ta abíbẹ̀jọ ìfọ̀síwù ìyàwó abíbẹ̀wà o ṣe bá ń sọ fún yín pé a kì í ṣe kankan náà kì í ṣe ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìlú tó gbà kí bàbá yìí fẹ́ ọmọ yìí ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ yorùbá ẹ̀kọ́ ẹ̀dá wọn dé àwọn ata tún ń sọ̀rọ̀ tún ní ká mórí wá ká fẹsẹ̀ sílẹ̀ ká mórí wá ká fọ̀run lẹ̀ tẹ bá mú ẹ a máa bẹ́ orí ẹni a máa bẹ́ ọrùn ẹni a máa bẹ́ ó nìyẹn ẹ kú palẹ̀ mọ́ o gbogbo ẹni tẹ́ bí ọmọ obìnrin ilé ọkọ yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mú jojo ilé ọkọ yá 22 years ti di grandma torí tí ìyá bá lọ sí ilé ọkọ lọ́mọ 22 years ọmọ ọdún 11 tó bá bímọ tó bá fi dọmọ 22 years ìyẹn náà lọ sí ilé ọkọ á di grandma 33 years ó ti di great grandma obìnrin wọ́n ní we are fragile ni wa kan gbé wa jẹ̀lẹ́ńkẹ́ ṣé bí irú ilé wa ni
Daddy ẹ dákun, Alhaji Dan Baba, Alhaji kí ló kọ yín. Ẹ má bínú sir, women are fragile. Female, a lè sọ pé àbí ṣé women la máa lò fóun náà. Ó dá o, female are fragile lo bàbá, ẹ bá mi ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ bá mi kò ń ṣọmọ mọ́, ó ti dá Mẹ́ríyá. Mẹ́ríyá Dankanu. Ẹ bá wa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ti sọ pé ó nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin náà nífẹ̀ẹ́. Mo sure pé ìgbà tí wọ́n ti bilẹ̀ tó máa keep courtship o. Àbí ẹ ṣáà máa keep courtship pé alárinà kíní kan boyfriend and girlfriend o. Ìyẹn náà nice. Kò bí wa nù. Ẹ jọ̀ọ́, ẹ̀yin Yorùbá bí tèmi mo fẹ́ bá sọ̀rọ̀. Are you ready for this? Ṣé ẹ ti ready láti fa àwọn yín lọ sílé ọkọ lọ́mọdún 11? À ń sọ̀rọ̀ Yorùbá nation o, ẹ̀yin kan kan wí mọ́nú. A sọ fún yín pé Sharia law, their own Islamic law, can accept any damn thing. Can fọwọ́ sí anything fọwọ́ sí ebù. Can run anybody run ebù. Can sunlé anybody sunlé ebù. Pẹ́pẹ́pẹ́. Ojú everybody abo. Níbi tá bá dé yìí. Ojú everybody abo. Ẹ má bínú sá o. Ẹ bá gbogbo tẹ́ bá ti wò mí, tẹ́ bá fẹ́ ká jà. Ẹ bá wa ṣàdúrà. Ẹ máa rẹ́rìn, tẹ́ bá ti wò Yorùbá, ẹ máa rẹ́rìn. Ẹ bá wa ṣàdúrà pé ìyàwó ò ní mẹ́ni. Tọ́ bá bímọ a tún máa gbọ́ wá fún yín. Bá wa ṣe wà CCTV camera ni wá. CCTV camera ni wá. Bó ṣe lọ là ń tẹ̀lé. A dúró tì báyìí. Tẹ́ bá gbọ́, ìdè pain mi o, gàgà o, gàgà o, gàgà o, amẹ̀bọ o, gàgà o, àwa a dúró tì bàbá. Tí àwọn bá lóyún tó bá bímọ a tún mú wá fún yín, àwa congratulate wọn. Lẹ́yìn happy marriage life tá ti mú fúra dè nínú. Ìjọ ìkómọ báyìí, àwa lọ jẹ túwó ni. Yorùbá ẹ múra sí. Ẹ múra sí o. Ojú èmi àti yín ló máa ṣe. Everybody eyes go bo. Ojú gbogbo wa ló máa ṣe. Kò ní ṣẹ̀yìn wà. Ṣé bọ́n sọ fún yín japa mọ́nú. Ẹ ṣe bẹ́ẹ̀ ni pọ́lọ́run wà lẹ́yìn yín. Ẹ pẹ̀lẹ́. Òfin tuntun ni. Èmi kọ́, ṣé mi wá ẹgbẹ́dẹ̀ ń wò mí. Ṣé mi wá ni. Ṣé kí mo wá kí wọn bí. Ẹ ká bọ́ níre yọ ni. Àwọn fẹ́ mi ò kàn fẹ́ kí ìwé eléyìí tọ̀ mí lọ́wọ́ ni. Bẹ̀t mo bó níre yọ. Ẹ ṣé sà. Ẹ kú náwó sà. Ẹ bá wa ṣe wọn yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọmọ kọ́ o. Ẹ bá wa ṣe madam Haji Ameri, ẹ bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ sà. Níwọ̀n. Kò ní dùn. Alhaji mo wáyé máa ṣe. Alhaji wọ́n ẹ̀ṣẹ̀ máa ṣe irú ẹ̀. Eléyìí kan bọ́ síta ni wọ́n wáyé máa ṣe. Kò ní dùn. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ọmọ Yorùbá. Ṣé ti ráyé? Ìgbà tí wèrè kan ní ìwọ tó yẹ kó máa dáná fún ọkọ ẹnu ilé. This is the same way they condemn ladies. Ìwọ tó yẹ kó máa lọ rè mọ̀lá fún ọkọ nínú yàrá. Because ọpọlọ sísùn ni wọ́n ní. They believe obìnrin ò lè jẹ́ anything nínú ayé. American government, obìnrin bí 13 ló wà nínú governors wọn. Tí wọ́n jọ ń ṣe ìlú, tí wọ́n jọ ń tò ìlú. Àìmọye Queen Elizabeth obìnrin ni. Ó ṣe dáadáa nínú ayé. Kò jókòó sínú yàrá kó máa lọ ro àmàlà fún ọkọ ẹ̀. Iṣẹ́ ilé ọ̀tọ̀. Ayé kóbìnrin wà industrious ọ̀tọ̀. Ẹwà tẹ̀ wá ń bí wọn sínú ilé náà tó kàn yín wọn jọ tó yín wọn jọ industrious náà ni ó náà wà vital ni. But sometimes we have to know pé ọpọlọ obìnrin náà máa ń ṣiṣẹ́. You don't just take obìnrin as for granted. You don't just take us for kíni wọ́n. Inner room nìkan ni wọ́n wúlò fún. And ìyá kan ló bí madam yìí o because mi fẹ́ pè lọ́mọ fẹ́ kí ẹ̀kọ́ wá sùn mi. Madam yìí, madam ọmọdún 11 yìí. Ìyá kan ló bí o. And ìyá is there now looking happy. Happy marriage life. Wọ́n tún yà wọ́n photo. Wọ́n tún ṣe fídíò fún wọn. Bàbá ní ó ní fẹ́ interview wọn, bàbá ní ó ní fẹ́ òun. Ó wà lórí Arise TV o. Arise TV ti gbé. Bàbá ló ní fẹ́ òun náà dẹ̀ ní fẹ́. Ìfẹ́ ló jà jù láàrin gbogbo nǹkan. Age is just a number. Kí lẹ wá ní kí n sọ?
Yorubawuyi show ten sọlọ́kan ni pé Yorubawuyi show support wọn. Age is just a number nínú ìfẹ́. Ló mú bàbá 80 years fẹ́ ọmọ 11 years. Age is just a number. Bàbá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. There is a country. There was a country called Nigeria. There was a country called Nigeria. Can you do this in America? Ẹ̀yin ará America, tẹ́ni ká má gba Yorùbá nation, tẹ́ni ká wà nínú oko ẹrú. Ẹ̀yin ará UK, ẹ̀yin ará London, ẹ̀yin ará gbogbo ìlú tó bá wù kẹ́ wà. Can you do this in a civilized country? 80 years old man gets married to 11 years old girl. Nǹkan ṣe yín. Nǹkan tí yín yẹ. 80 years. Ẹ dákun tó bá lọ party. Tó bá dòdò olórogún kọ́. Wẹ́ á rí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ náà bẹ̀. Torí kò ní jẹ́ alájì dá Kánò nìkan ni. Á rí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ náà bẹ̀. What? Ẹ jẹ́ gbé báàgì mi kí n máa sá lọ. Eléyìí ò ṣe wò. Ọ̀rọ̀ eléyìí ó ń yànnú díẹ̀. Ẹ má bínú bóyá èmi nìkan ni. Ẹ wá ní kí n panu dé. Wàhálà ẹ̀ lọ eléyìí. Ni. Ìwọ́n náà bá yanjú ẹ o. Wọ́n bá gbogbo wọn. Ọlọ́run á yanjú ẹ. Mo tẹ́yìn náà bá dẹ̀ rí sẹ́dẹ̀ fi sí comment section. Kò sí wàhálà. Ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀. Mo tẹ́yìn náà bá rí sí. Ẹ kàn kọ sí comment section. Yorubawuyi, ohun tí wọ́n ṣe yẹn ló dáa o. Torí tó bá bímọ, ẹsẹ̀ ìyàwó ò ní mẹ́ni o. Ìyàwó ò ní mọ mátràsì, kò dẹ̀ ní mọ fóòmù, kò dẹ̀ ní mọ ẹni, kò dẹ̀ ní mọ ilẹ̀ granite àbí whatever. Kó jà ti rún ìyàwó níbì kan ni. Tó bá ti rún ìyàwó, tó bá ti doyún, tí ìyàwó bá ti bímọ, fẹ́yìn tẹ́ ṣe ń follow Yorubawuyi. Tẹ́ believe pé ẹ lè follow Yorubawuyi kẹ́ máa gbọ́ information. A máa mú wá fún yín bó ṣe ń lọ, bó ṣe ṣẹlẹ̀. As e dey roll, as e dey go, we go bring am for you. You go see am for life. A máa máa ṣọ o. Gbogbo yín pátá yín fans mi ẹ lọ join àjọ o. A máa máa ṣọ. A dẹ̀ máa pè yín sí party. Ẹ má bínú pé a pè yín sí tìyàwó. A pè yín sí tìkómọ. Ẹ wá bá wa. Ẹ ó jẹ, ẹ ó mu, ẹ ó jẹ àjẹranjú. Ẹ ó tún dì lọ́lé. Ẹ ó jẹ, ẹ ó mu, ẹ ó jẹ àjẹranjú. Ẹ ó tún dì lọ́lé. Ṣíyá later. À ń lọ, à ń bọ̀. A tún lọ ṣe kéèmí. A máa mẹ́gbọ́ bọ̀ wá fún yín. Thank you.